Aláròyé máa wí o. Ẹ fura o, àwọn afẹ̀míṣòfò ti wọ ìlú Èkó. Primate Ayọ̀délé, olùdásílẹ̀ INRI Evangelical Spiritual Church tó fìkàlẹ̀ sílùú Èkó, Primate Elijah Ayọ̀délé ti kìlọ̀ fún ìjọba ìpínlẹ̀ Èkó láti tètè gbé ìgbésẹ̀ kankan kí omi tó tẹ̀yìn wọ ìgbín ìpínlẹ̀ náà lẹ́nu, ìyẹn lẹ́ka ètò ààbò. Primate Ayọ̀délé nínú ọ̀rọ̀ ìmọ̀ràn rẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó lásìkò tó ń darí ètò ìsìn nínú ṣọ́ọ̀ṣì rẹ̀ láìpẹ́ yìí ní ọ̀rọ̀ ètò ààbò ìpínlẹ̀ Èkó ń fẹ́ àmójútó kíákíá ni o, nítorí àwọn Yorùbá bọ̀ wọ́n ní ikú tó bá ń pa ojúgbà ẹni, òwe ńlá ló ń pa fún ni. Wòlíì tó fẹ́ràn àsọtẹ́lẹ̀ sísọ dáadáa ọ̀hún ní ìgbésẹ̀ àkọ́kọ́ tí òun dábàá rẹ̀ fún Babájídé Sanwó-Olú tí í ṣe gómìnà ìpínlẹ̀ Èkó ní pé kó fi òfin de gbogbo ọlọ́kadà láti palẹ̀ ẹrù wọn mọ́ kúrò lÉkòó kí wọ́n sì wá ibòmíì lọ láti lọ́ọ́ máa ṣiṣẹ́ wọn. Ó ní ìgbésẹ̀ yìí ṣe pàtàkì púpọ̀ lásìkò yìí nítorí ewu ńlá tó rọ̀ mọ́ ìṣọwọ́ ṣiṣẹ́ àwọn ọ̀kadà láàrin ìgboro Èkó lọ́wọ́lọ́wọ́. Òjíṣẹ́ Ọlọ́run yìí ní kò sẹ́ni tí kò ṣàìlóye rẹ̀ pé àwọn ọlọ́kadà wọ̀nyí ni làwọn afẹ̀míṣòfò ń lò láti ráyè fi ṣiṣẹ́ ibi tí wọ́n ń ṣe. Ó ní kò sí àní-àní pé àwọn afẹ̀míṣòfò ti wà nítòsí tí wọ́n sì ń wolẹ̀ wò, bẹ́ẹ̀ nígbàkúgbà ni wọ́n lè lo àwọn ọlọ́kadà wọ̀nyí láti ṣiṣẹ́ ibi wọn tí ìjọba bá fi gbọ̀jẹ̀gẹ̀. Ayọ̀délé tún ní òun dábàá ẹ̀wọ̀n 30 ọdún fún gbogbo ọlọ́kadà tọ́wọ́ bá tẹ̀ lẹ́nu iṣẹ́ lẹ́yìn tíjọba bá ti fòfin dè wọ́n. Yàtọ̀ sáwọn tó ń ṣe ọ̀kadà, Primate Ayọ̀délé ní ọ̀rọ̀ yìí náà tún kan àwọn tó ní ọmọlanke, àwọn oníbàárà àtàwọn àlùmájìrí. Ó ní gbogbo wọn ló yẹ kí wọ́n palẹ̀ wọn mọ́ kúrò nílùú Èkó àti agbègbè rẹ̀ láti dènà àjálù tó lè wáyé nípasẹ̀ wọn. Olúṣèyẹ Iyèadé ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.